bá lẹ́yìn tó láti ìgbà tí mo fi bọ̀ tó bá lẹ́yìn tó débì láti pé mo ṣe wá ní sọ̀rọ̀ bá dé lóko yẹn wá ń sọ wà 96 bank account numbers ló wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ òun ẹ̀ ní ìsìn mo ṣe máa ń lò àwọn tí mò ń sọ yìí ò ní fóònù nọ́mbà wọn dání wọ́n wá bí náà ní àpò àkànlò ìgbà ìgbà wá kọ problem síwájú mi ò fẹ́ mọ bí lójú wá mi ò fẹ́ mọ because I made a mistake ṣe rí àwọn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó máa ń jẹ nídìí ìdàgbà àwọn tí wọ́n di confidence ní ara ní 10 million àwọn èèyàn wà under my control and manage. Now you hear for that singular reason. Oh, the doctor, the job, I don't know what the hospital will do for you. Shira. You can't say do perfect. Okay, you need to do that. Tó bá ti rí ẹni tó ní ìlú bá ẹ lójú. Tó bá ló fẹ́ bàjá tó bá ṣọ́ra ẹ, kó tó kúrò ń bẹ̀ yẹn fún ẹni ní àtúgbà ẹ. Ẹni míì wà. Bóyá ó yá lóṣẹ̀ tó yẹ bóyá lórí bí bóyá ìgbà tó ṣẹlẹ̀ nígbà tó ra ọ̀gbà náà àwọn tó fẹ́ràn lábẹ́ sí yé ọ̀gá kò lóye ìfẹ́ ọ̀ṣẹ́ lálọ́ rẹ̀ ò ní ìfẹ́ náà tó yẹ kó lọ máa gbàdúrà kí ní gbogbo ọ̀gá tó ṣe ẹni bí ilé ìwà ẹ̀ bá pàdé tó yẹ pé òun fúnra ẹ̀ ó ti kọ́ tó nǹkan tó yẹ kó wọ́n bẹ́ẹ̀ ti sẹ́wọ̀n tó ṣáà máa jà kí ló máa fi dẹ́wọ̀n yẹn àwọn nǹkan tó yẹ ká máa fi tí wọ́n bá ti ṣẹ̀yìn tí wọ́n kọ́ òun tó fà á kó àfíìsì kò sẹ́ni tó ń ṣẹ̀yìn o wọ́n bá ti ṣẹ̀yìn màá mọ̀ máa wò pé ó ní nǹkan tó fà á ṣé ara mi ni tó fi rò àbí wọ́n fẹ́ kẹ́ni kó máa ṣe àwọn èèyàn má lè lòdì ẹ̀ tó lè fi rẹ̀ so ìyẹn ló fà á gbé tó bá wá báyìí lọ́dọ̀ màá fún ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ máa sọ fún ẹ nínú sọ́ọ̀rì pàtì tí ẹni tó bá sọ ti ẹ̀ ṣe rí ọ̀gá ló sọ̀rọ̀ yìí ilékílé tó bá wà ń sìn anybody bá jẹ́ nímọ̀ yìí tó bá mọ̀ ọmọ àkùrẹ́ ń bẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí instantly ṣó lè pe ẹ̀gbẹ́ ẹ̀ tó wà ní kó tó pè é